ní ìbílẹ̀ pẹ̀pẹ̀. Iṣẹ́ ọdẹ ni bàbá mi ń ṣe. Àwọn tí mo kọ́ rí nígbà tí ó rí màdò, ìgbà tó pa màdò tán lórí àjẹnẹ̀kú ní fi ń pé bàbá mi màálù ní bọ̀ yìí. Wọ́n máa ń gbọ́ pé àwọn ẹranko máa ń wá gbòòrò gẹ́gẹ́ bí èèyàn, ṣé lóòótọ́ ni? Ọjà alẹ́ ni wọ́n máa ń ní bí àwọn gàlà, àwọn èso, àwọn tí máa wà níjà tí wọ́n di èèyàn nínú. Inú ọ̀gbẹ́ ni àwárí àrísí wọn. Ìrísí wọn yẹn ó yá. Ìrísí wọn ni. Pé táwọn èèyàn bá ní pé obìnrin ń ṣọdẹ, kí ni wọ́n máa ń sọ? Máyẹ̀lóyè Ọlágbénró. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ ọdẹ. Báwo gangan lẹ sì bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ àti pé kí ló dé tí ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin ṣe ń ṣọdẹ?